إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته àti gbogbo mùsùlùmí níbikíbi tí ẹ bá ti ń gbọ́ wa gẹ́gẹ́ bí ẹ̀kọ́ èdè Lárúbáwá tí à ń bá lọ ibi al-adawatu náà ni àdé tá a sọ pé a máa ti bẹ̀rẹ̀ al-adawat al-mu'tabara tajibu ri'ayatuha àwọn irinṣẹ́ yìí la fẹ́ lò nínú ẹ̀kọ́ wa torí ọ̀rọ̀ àwọn irinṣẹ́ tá a fẹ́ kọ́ yìí ó dà gẹ́gẹ́ bí ẹni tó ń tún mọ́tò ṣe tó ń ṣe iṣẹ́ ọwọ́ lóríṣiríṣi tó jẹ́ pé ó wá ní àwọn irinṣẹ́ tó máa lò tó máa jẹ́ kí iṣẹ́ yẹn rọrùn fún un láti ṣe so gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni àwọn irinṣẹ́ tí a fẹ́ máa mú wá yìí tajibu ri'ayatuha dandan ni kí a wá lọ há ká sọ tó jẹ́ pé tẹ́kọ̀ọ́ bá ti ń lọ síwájú ẹni tó ń bá ẹ̀kọ́ bọ̀ ó máa tètè yé tó jẹ́ pé tó bá kọ́kọ́ rí kinní yẹn gan tó bá ń gbogbo understand ẹ̀ yóò mọ̀ pé àwọn irinṣẹ́ kan ti wà lára wa tá à ń lò tó fi ń jẹ́ kí ẹ̀kọ́ náà rọrùn inshallah. Irinṣẹ́ náà yóò wá bẹ̀rẹ̀ níbi àwọn hamzat tá a máa ń rí nínú èdè Lárúbáwá bí tá a máa ń kọ hamza tá a máa ń kọ ọ́ sí so tá a bá ti rí a mọ̀ ìdájọ́ hamza yẹn bá a ṣe máa pè nínú Quran bá a ṣe máa pè tá a bá rí inú ọ̀rọ̀ bá a ṣe máa ń kọ ọ́ ibẹ̀ náà láti bẹ̀rẹ̀. Alákọ̀ọ́kọ́ nínú àwọn hamza yìí òun náà ni hamzatul qat'i aw aliful qat'i. Hamzatul qat'i wọ́n sì ń pè ní àbí kán sọ wípé aliful qat'i bó la ṣe máa ń mọ̀ ọ́n hiya al-hamzatu allati takunu fi ajza'il kalima ma'a wujudi rasmil hamzati fawqaha aw tahtaha. Hamza kan ni o tá a bá dé ojú bọ́ọ̀dù inshallah á lọ ṣe àlàyé yẹn ní ẹ̀kúnrẹ́rẹ́ ká sá tún bí báyìí so hamza kan ni ó máa ń wà ní orígun ọ̀rọ̀ ó máa ń wà ní ìbẹ̀rẹ̀ ọ̀rọ̀ ó máa ń wà ní àárín gbólóhùn tí Lárúbáwá kọ ọ̀rọ̀ wọn lẹ̀ ẹ lè rí níbẹ̀rẹ̀ ẹ lè rí láàrin ẹ sì lè rí ní ìgbẹ̀yìn àmọ́ bó la ṣe dá mọ̀ ma'a wujudi rasmil hamza fawqaha aw tahtaha tá bá ti fà báyìí wọ́n wá kọ hamza kékeré sí lórí àbí kan kọ sí ní ìsàlẹ̀ inshallah tá bá dé ojú pátákó á máa ṣe àlàyé lẹ́kùnrẹ́rẹ́. Ẹlẹ́ẹ̀kejì lára àwọn hamza yẹn hamzatul wasl àbí aliful wasl hiya hamzatun za'ida hamza kan ni tó máa ń wá níbi ọ̀rọ̀ tán máa ń mú wá wọ́n máa ń mú lékún níbi ọ̀rọ̀ tu'ta biha fi awwalil kalima ó máa ń wà ní ìbẹ̀rẹ̀ ọ̀rọ̀ wọ́n máa ń mú wá ní ìbẹ̀rẹ̀ ọ̀rọ̀ litakhallusi minan nutqi bil harfi sakina so harafi kan tí kọ́kọ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yẹn tẹ́lẹ̀ tó gba sùnkún so bó ṣe wá gba sùnkún yẹn a ní rí pé àfi ká lọ mú álífù yẹn wá so álífù yẹn la wá mú wá òun la máa fún ní ẹ̀wọ̀ tá a máa fi rí pé so inshallah á ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ kí ló fà á li'anna al-araba nítorí pé àwọn Lárúbáwá la yabda'una bis-sakina wọn kì í bẹ̀rẹ̀ ọ̀rọ̀ wọn tá bá fẹ́ ka ọ̀rọ̀ wọn àbá fẹ́ kọ ọ́ lẹ̀
wọn èé bẹ̀rẹ̀ rẹ̀ pẹ̀lú pé kó gba sukun wala yaqifun ala al-haraka. Tá bá ti fẹ́ dúró lórí ọ̀rọ̀ wọn kì í dúró lórí ẹ̀wọ̀. So gbogbo eléyìí náà yóò padà yé wa. Irú ẹ̀ ló máa ń ṣẹlẹ̀ nínú Quran tó jẹ́ pé tá bá ń ka Quran tá bá fẹ́ dúró lórí àwọn ìgbẹ̀yìn yẹn àyé pè é tán a máa pè bí sukun. So ìyẹn ló ṣẹlẹ̀ ńbẹ̀. So a padà ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ tá bá tún déwájú insha Allah. Lára àwọn hamza yìí òun náà ni hamzatul fasl aw aliful fasl. So wọ́n máa ń pè ní hamza wọ́n sì lè pè ní alif. Bó la ṣe mọ̀ hiya hamzatun za'ida. Hamza kan lòun náà tó máa ń lékún tó máa ń wá bí kẹ́límà níbi gbólóhùn tu'ta biha fi akhiril kalima. Wọ́n máa ń mú wá nígbẹ̀yìn gbólóhùn tá a kọ́ọ́lẹ̀ yẹn ba'da wawil jama'a lẹ́yìn ìgbà tá a bá ti rí wáwù tó ń tọ́ka sí àwọn èèyàn tó pọ̀. Litafarruqi bayna wawil jama'a ó máa ń ṣe òpinya láàrin litafarruqi bayna wawil jama'a wa wawil asliyya fil fi'l. So ti láti lè fi ṣe ìyàtọ̀ láàrin wá tó ń bẹ níbi tó jẹ́ wáwù àwọn tó pọ̀ tá ń sọ̀rọ̀ nípa wọn àti wáwù tó máa ń wà níbi fíìlù nípìnlẹ̀. Insha Allah tá bá dénú ẹ̀kọ́ wa gbogbo kíní yóò clear sí wa. Ṣùgbọ́n tó jẹ́ á máa ṣàlàyé báyìí ni pé tó a bá débẹ̀ á kàn rán wa létí ni a ní lè fẹ́ ní ojú púpọ̀ insha Allah. Bákan náà lára àwọn hamza yìí tá tún gbọ́dọ̀ tún mọ̀ nípa hamza yìí òun náà ni hamzatul mukhaffaf. So hamza yìí náà á máa sọ̀rọ̀ nípa rẹ̀ tá bá dé inú ẹ̀kọ́ wa lọ́ra wa àwọn irinṣẹ́ tá fẹ́ lò náà ni. Hamza kan ni hiyal hamzatul lati tukhaffafu ahyanan li kathratil isti'mal. So Lárúbáwá a máa ń parẹ́ ńgbà míì wọ́n máa ń fojú wò pé òun náà kò lágbára. So Lárúbáwá ó wá parẹ́ nígbà míì nítorí bọ́n ṣe pọ̀ tán máa ń lò bẹ́ẹ̀ nínú èdè wọn. So insha Allah á wá lọ sí ojú pátákó báyìí láti jẹ́ pé ká lọ make àlàyé lórí àwọn nǹkan wọ̀nyí insha Allah. Náà á ní láti pa àwọn ojú bọ́ọ̀dù rẹ́ báyìí ká fi lè rí àwọn ẹ̀kọ́ tuntun kọ́. So insha Allah. Náà. Ẹ̀rí tá bá wò dáadáa níbi nǹkan tí a ṣàlàyé síwájú a ṣàlàyé nípa àwọn hamza tó jẹ́ hamzatul qat'i a ló máa ń wà ní ìbẹ̀rẹ̀ ọ̀rọ̀ àti nípa hamzatul qat'i tó máa ń wà ní ìbẹ̀rẹ̀ ọ̀rọ̀ ó sì máa ń wà ní àárín ọ̀rọ̀ àti ìgbẹ̀yìn. A fẹ́ mú àpèjúwe rẹ̀ wá. Lápèjúwe akala. So ẹ rí pé tẹ́ bá wo alifu yìí nísìnyí ẹ rí pé ìbẹ̀rẹ̀ ló wà ní ibí báyìí. So ẹ rí pé mo kọ hamza kékeré sí ní orí. So irú ẹ̀ náà ó tún lè wà ní àárín ọ̀rọ̀ báyìí. Ẹ tún rí sa'ala ẹ ti rí pé hamza yẹn wà ńbẹ̀. So bó ṣe kọ hamza kékeré sí lórí yẹn á ti mọ̀ pé hamzatul qat'i ni. Ẹ jẹ́ ká há. So kí wá ni ìdájọ́ rẹ̀? Wọn èé parẹ́. So ó máa ń wà ní àárín ọ̀rọ̀ ó sì máa ń wà ní ìbẹ̀rẹ̀ ọ̀rọ̀. A máa ń pè é. So á pè é lẹ́nu. So bákan náà ó sì máa ń wà ní ìbẹ̀rẹ̀ ní ìparí rather. So ẹ rí pé nísìnyí ìparí ni ó wà níbí báyìí. So hamza kékeré tán kọ sí lórí yẹn òun náà fi ń pè ní hamzatul qat'i. Tá bá rẹ́nìkan tó sọ pé òun kọ hamzatul qat'i tí ò wá kọ hamza kékeré sí ní orí àbí kó kọ́ sí ní ìsàlẹ̀ bóyá lápèjúwe nísìnyí bí ó fẹ́ kọ irú eléyìí báyìí nísìnyí bí ó fẹ́ kọ báyìí pé bóyá ó fẹ́ kọ báyìí lápèjúwe nísìnyí. So lápèjúwe ẹ ti rí ẹ rí pé mo kọ sísàlẹ̀. So hamzatul qat'i nìyẹn. Ẹni tó bá wá kọ hamza míì náà tí ì ṣe qat'i tó bá lọ gbé hamza kékeré yìí sí ó ti ṣe mistake nínú èdè Lárúbáwá. So bákan náà hamza ẹlẹ́ẹ̀kejì tá tún ṣàlàyé a ṣàlàyé hamzatul wasl. So ibẹ̀ láti ṣàlàyé pé Lárúbáwá máa ń mú hamza yìí wá nítorí pé ọ̀rọ̀ tó wà ní iwájú ẹ̀ tẹ́lẹ̀ ọ̀rọ̀ yẹn èé ṣe ọ̀rọ̀ tó wà níwájú ẹ̀ tẹ́lẹ̀
ọ̀rọ̀ yẹn ṣe ọ̀rọ̀ tó gba sùnkún ni ò ní yìí báyìí. Ṣẹ̀rí tẹ́lẹ̀ kó tó di pé wọ́n mú hamza yìí wá, jíìmù ló bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí, sùnkún dẹ̀ ló gbà. So ìyẹn náà fi lọ mú hamza yìí wá. Hamza yìí tán mú wá òun náà ń pè ní hamzatul waslu ká fi lè rí i pé òun ló ń bẹ nínú Quran tá a máa ń sọ nínú al-Quran. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Ihdinas siratal mustaqim. Tá a sọ yẹn, hamza tó wà níbi ìbẹ̀rẹ̀ yẹn, so hamzatul waslu ni wọ́n ń pè é. Àmọ́ kí ni ìdájọ́ rẹ̀? A máa kọ́ tá a bá tún dé iwájú. Ṣùgbọ́n ní kọ́kọ́ fún wa ní àwọn àpèjúwe kékeré tá a fi mọ̀. Ṣẹ́rí bẹ́ẹ̀ ṣe mú wá síwájú yìí, ẹ kà ó di ení, èjì, ẹ̀ta. So áráfì tí ẹlẹ́ẹ̀kẹta rẹ̀ bá gbà, so ìyẹn ló máa dìpẹ́ǹdì ẹ̀wọ̀ tí ẹ máa fún un. Tí áráfì ẹlẹ́ẹ̀kẹta tẹ́ ẹ kà dé yẹn tó bá gba kẹ́sọ́rọ̀ àbó gba fatiha, ẹ fún hamzatul waslu yẹn ní kẹ́sọ́rọ̀. Tí ẹlẹ́ẹ̀kẹta yẹn bá gba dómà, ẹ fún eléyìí náà ní dómà. Irú ẹ̀ ló ṣẹlẹ̀ níbi okutu tá a kọ́ ní last doubt ní ẹ̀kọ́ tí ó kọjá. Ṣé ẹ ti rí báyìí sìn? So ìgbà tí mo kà á 1, 2, 3, ìgbà tẹ́lẹ̀ ti gba dómà báyìí, iná ló jẹ́ kí n fún eléyìí náà ní dómà. Ṣé ẹ ti rí báyẹn sìn? So bá a ṣe máa sáré mọ̀ nínú èdè Lárúbáwá nìyẹn. Ẹ máa rí dáadáa tẹ́ bá dé inú Quran. Tẹ́ bá ti rí báyìí, ẹ wá kà 1, 2, 3. So ẹlẹ́ẹ̀kẹta tó bá gbà lẹ́ fi mọ̀ ẹ fún. So inshallah, so ẹlẹ́ẹ̀kẹta a tún ṣàlàyé hamzatu al-faslu. So ibẹ̀ láti ṣàlàyé pé hamza yẹn ló ń ṣe òpinya láàrin wáwù ìpìlẹ̀ àti wáwù àwọn ọkùnrin tó pọ̀. Ẹ já wò lápèjúwe báyìí sìn, kọlu. Alifu tí ó wà ńbẹ̀ yìí ẹ máa rí nínú Quran, wọ́n máa ń gbé òdòdó sí lórí báyìí nínú al-Quran. So alifu yẹn náà máa ń pè ní aliful fasila àbí wọ́n sọ pé hamzatul fasl. So ti yé sìn, wọ́n sì lè sọ pé aliful fasl. Ó ti yé sìn. So irú ẹ̀ náà ló wà níbi lápèjúwe sìn, a bá kọ báyìí lápèjúwe. So ẹ ti rí báyìí sìn, alifu yìí tẹ́ bá ti rí, ẹ pé wájú wáwù ló wà, ẹ rí pé wọ́n máa gbódògbódògbó báyìí sí ní orí. Wọ́n máa gbé zero kékeré báyìí sí lórí nínú Quran. So a ní pè é. So òun náà ń pè ní aliful fasl. Alif yẹn ló ń ṣe ìyàtọ̀ láàrin wáwù jàmá báyìí, wáwù àwọn èèyàn tó pọ̀ àti wáwù tó jẹ́ pé ìpìlẹ̀ fíìlù ni. So kó fi lè yé, ẹ já wo wáwù ti ìpìlẹ̀, ò ní yí báyìí. Lápèjúwe tán bá kọ yẹ̀dẹ̀rú. Ihun tí ó jẹ́ ká máa tú ọ̀rọ̀ yìí ni pé kì í ṣe tútù rẹ̀ ni a fẹ́ lò ní ààyè yìí. So yẹ̀dẹ̀rú. So irú yẹ̀dẹ̀rú yìí sìn wọn à ní gbé hamza yẹn sí ní, wọn à ní gbé alifu yẹn sí níwájú torí pé alifu ìpìlẹ̀ ni. So ti yé? So jẹ́ n tàn kan. So òun nìyẹn, mo kàn fẹ́ fi pa alifu yẹn rẹ́ ni. So ó ní yí báyìí. Tọ́ ẹlẹ́ẹ̀kẹta òun náà ni hamzatul mukhaffaf. Hamzatul mukhaffaf òun ní ẹlẹ́ẹ̀kẹta. Hamzatul mukhaffaf. So hamzatul mukhaffaf. So eléyìí náà á padà lò tí a bá dé inú ọ̀rọ̀ wa. So hamza kan ni tó já sí pé kí ni o, wọ́n máa ń parẹ́. So àwọn Lárúbáwá máa ń parẹ́. So alifu lòun náà. So àwọn alifu tá ń ṣàlàyé àwọn èyí ní hamza kékeré lórí. So òun dùn láti dá mọ̀. So wọ́n máa ń parẹ́. Tí wọ́n bá ti wá ń parẹ́ yẹn, so òun náà máa ń pè ní, òun náà máa ń parẹ́ nítorí pé wọ́n máa ń, ó pọ̀ tán máa ń lò. Ẹ jẹ́ yá mú lápèjúwe báyìí sìn, rọ́bùn. So rọ́bùn ìpìlẹ̀ rẹ̀ nìyẹn. Ẹni tó rẹwà, tẹ́ pé inú orúkọ Allah ni ar-Rabbu wà. So inshallah tó bá ti dé iwájú, gbogbo orúkọ Allah subhanahu á tú fún wa. So bọ̀ ẹni sáré ṣàlàyé tó à ń sọ bí. Ṣé wá rí alifu tó wà láàrin, wọ́n wá parẹ́. Ló fi wá di rọ́bùn. Ẹ rí tẹ́ ya Rabbu tá a máa ń sọ yẹn, òun nìyẹn. Lápèjúwe sìn náà, hakun. So ẹni tó ń sọ òdodo. So ẹ ti rí. So Lárúbáwá wá ṣe kí ni o, wọ́n wá pa alifu yìí rẹ́. Ló fi wá di al-haqqu. Ẹ rí pé inú orúkọ Allah ló fi wá di haqqu. Ló fi wá di haqqu. Ẹ ti rí. So wọ́n ti pa alifu yẹn rẹ́. So ká ṣàlàyé àwọn alifu yìí, wọ́n fi lè dá wa láàmú tá a bá débi ẹ̀kọ́ ní iwájú. Inshallah.
ẹ̀kọ́ náà yóò tún bẹ̀rẹ̀ láti bí act continuation àwọn adawat tó bá àwọn irinṣẹ́ yẹn pọ̀.